للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقل للشيخ محي الدين فضلا أسامعك يا مولاي نهضة رحمتي بمحي الدين سائل المتواصل وصحابه والوالدين وإن أنا وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعز وملجأ ونجح لمحمول وفتح لمكفل حوائج في الدنيا بجايك أجلت وعاجلة أخرى ليوم مؤجل فصل حبل ودي ما ذكرتك وادني بمصباح نور العلم في كل مشكل وعند فراق الروح كن لي مشاهدا ليشهد بالتوحيد قلبي ومكوال إذا لم تكن لي في الشدائد عدة فمن يا شفيع المذنبين يكون لي وصلى عليك الله ما لا حباركم ومن لج ودكم تحت رعد مجلجل وما صدفت ورق الأمائم في الهناء وقردكم ري لتجريد بلبل صلاة تؤديه كل حق كلمة ومجدا وتفضيلا على كل أفضل وتشمل من والاك نصرا وهجرة وكل محب للصحابة أولي وكل محب للصحابة أولي ألا يا رسول الله يا خير المرسلين عليك صلاة الله لا تتناهى الحاج الكبير فيا فوز من صلى عليك من الوراء صلاة يوم الكون منك سناها إن ضاقت الدنيا عليك وأظلمت أنوارها واشتدت الكربات gbogbo àwọn àjọ wà sí àlùbáríkà yìí ṣọ̀kání فاجعل صلاتك só ti jẹun كلها لنبينا afálẹ́ kéwú تدفع الهموم anabi وتدفع الزلات gbogbo wa yìí àwọn ń ṣe àlùkùránì lọ́sọ̀ọ́ à ń ṣe àlùkùránì lọ́sọ̀ọ́. ọlọ́mọdé ọ̀rọ̀ owó dojúrò ومن ينادي àmìnà yìí kéré في القيامة أمتي وجنة ومرسل وخليل kódà bẹ́ẹ̀ bá gbọ́ mi yé ọlọ́mọdé ó kẹrìnkan tí ò ní sórí ire هو من ينادي في القيامة
gbé wá bí. Shawkani. Abukakum Rahmanu bil afwi wal afiya fid dunya wal akhirah. هو من ينادي في القيامة أمتي Àmín. هو جنة هو مرسل وخليل هو جنة هو مرسل وخليل أبقاكم الرحمن بطول الأمر والعفو والعافية في الدنيا والآخرة. Abukakum Rahmanu bitul al-umr wal afwi wal afiya fid dunya wal akhirah. آمين. ونورنا ẹ dákun bọ́ ọba mọ̀ tún ẹ̀ sí àmì dákun. هو قلبنا وشفيعنا tí wọ́n tọrọ fún mi tẹ́ gbọ́n wọ́n ní kọ́rọ̀ ń sẹ́mi kù pẹ̀lú ẹ̀mí gígùn. Ẹ̀mẹ́ mi gúngùn. pẹ̀lú àmójúkò látọ̀dọ̀ àtàláfíà láyé àtàkìyàmọ̀. Àmín. wò lọ wí. من لم يصلي عليه فهو بخيل jẹ́mọ̀ wa من لم يصلي jẹ́mọ̀ mi. عليه فهو بخيل jẹ́mọ̀ mi. Na'am. ọlọ́jà àjọ sórí rẹ̀. Ọlọ́run jẹ́ àjọ sórí. صلى الإله gbogbo tí wò mí káàkiri àgbáyé Lágbàáyé. ọlọ́mọdé wọn sórí ibú. صلى الإله على الحبيب المصطفى olóògùn ọlọ́run Pẹ̀lú ògo Ọlọ́run. kálukú ló sórí rẹ̀. ما شاء نور kódà àwọn tí ò sí nàìjíríà náà. الأكوان lára àwọn tí wò wá àṣẹ wá àṣìṣe mo fìdáwò tá a ṣe lé wa lónìí. Tá a ṣe lénìí. lára àwọn tó wò ó Tí a wò wọ́n bá ó. ní imam tẹ́yìn mi fún ọ ní 500 lórúkọ yín mo tún fún ọ ní 250 lára àwọn tó wo prógámù yẹn. ọlọ́mọdé wọn sórí ibú. صلى الإله على الحبيب المصطفى ẹrú ọlọ́run náà tó dán wò Wọ́n dẹ̀wò. ọlọ́mọdé wọn sórí ibú. Ọlọ́run jẹ́ ما àjọ sórí. شاء نور ẹ̀sẹ̀ àmì في الأكوان bí ṣe ń bọ̀ nísìnyí náà ni wọ́n pè mí. Bẹ́ẹ̀ni. kẹlẹ̀ bàbá yé ń wò wá Ayé wò wá. ta'addab تأدب lo ẹ̀kọ́. Lo فإن ẹ̀kọ́. الإقامة عندك واستقم bàbá lọ já àfà Tọ́lọ́jà fà. tọ́jà ṣáájú Tọ́jà ṣáájú. discipline gbọ́dọ̀ wà fún ọ. Ẹ̀kọ́ gbọ́dọ̀ wà fún ọ. good example Ọjọ́ àpèjúwe rere. fáwọn aráyé. Fáráyé. ta'addab تأدب فإن الإقامة عندك واستقم because n tó ń ṣe yẹn káì pàkínní ẹ̀ àwọn ọmọ abẹ́rẹ́ òkè tó dáa lọ ń ṣe ta'addab تأدب فإن القوم ìwà ṣáájú Aṣáájú. akọ́dẹ̀sì náà. Akọ́dẹ̀sìnà. عندك واستقم ayé ń wò ọ́ Wọ́n wò ọ́. wastaqim wá dúró déédéé Dúró déédéé. má wọ̀ ọ́ Má wọ̀ ọ́. ta'addab تأدب فإن القوم عندك واستقم ó tó já ṣáájú Tọ́jẹ́ aṣáájú. gbogbo ọ̀tí ń ba ayé jẹ́ Bó o ṣe ń ba ayé jẹ́ nì. gbogbo ọ̀fẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ ó yà Bó o lọ fẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ ọ́ yà. àìlẹ́kọ̀ọ́ aṣáájú nàìjíríà òyà tí ń jẹ́ abẹ́ Ẹ wò ìyà tí ń jẹ́ abẹ́ yìí. wọn ò ronú bá ti là bí wọ́n sì kọ́lé ńláńlá tí ó kọkọ̀ ńláńlá su'ul adab wọn ò ronú pé bí ń pa wá mọ́ Wò ó ronú pé ní pa wá mọ́. ta'addab تأدب فإن القوم عندك واستقم mọ́ mi wọn ò sì dúró déédéé ولا تبتعد عن حد الطريق فتخصم gbàdá àti dúpẹ́ fọlọ́run tán Alhamdulillah.
ayẹ aṣáájú wa àrẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yìn wọlé jáde dáadáa sallallahu alayhi wa sallam تأدب فإن القوم عندك واستقم ilé àfáà mi ilé àfáà mi ha kamalu مربي وراء الكاف المنير الكشم ọba mako كمال الدين مولي أسافلي mú olèrè asáfẹ́ Allahu akbar gbogbo àwọn ẹni rẹ̀ asáfẹ́ na'am bọ̀wà lájẹ́ wa sọ wọ́n dẹni òkè wọ́n sọ dẹni òkè ولولاك لم أدر اليمين عن الشمال ẹ̀yẹ́ dáadáa ẹ̀tẹ́wọ̀ ẹlẹ́ ti sórí rẹ̀ وما فزت بالخيرات بين الأفاضل torí olóríire tí wọ́n dápọ̀ yìí olóríire àgbáyé nù àgbáyé nìyẹn nínú olóríire kí ló ṣe kárẹ̀ akílẹ̀ṣẹ́ ọ̀hádà ọ̀pọ̀ zùmúra mọ́ kẹ́ gbogbo òṣùmọ̀wá mo kí àwọn bàbá ńlá ló tó sẹ̀mí kalẹ̀ mo kí sí ọlọ́run lára wọn àkíṣẹ́ ọlọ́run تعالوا أيا قومي ọmọ kan jẹ́ gbádẹ́wọ̀lú àwọn ẹgbẹ́ kùránìwọ̀lú أروني بديله mẹ́tò lè dípò àlájí àgbà wá mo wá ẹnìkan tó lọ tí mílíọ̀nù dípò àyè من الأصل في علم الجزيل كوابلي lásìkò tá a lè múra àlájí àgbà wá mo wà lájẹ́ àgbà wá ṣòkárí àbùkọ́ kọ́ mọ̀ ọmọnù bọ̀lọ̀wé ولولاه لم أدر اليمين عن الشمال mo kí bàbá kábíyèsí ọlọ́fà وما فزت به kábíyèsí ọlọ́mọdé àwọn parẹ́ mọ́dà láwọn ẹni wọn bí wọn bí lágbára أخرجتني àwọn ìjòyè ọmọ yẹn sàjọ ọmọ yẹn الهوى ọlọ́dún wọn bẹ̀rẹ̀ dáadáa ثوبي من طخاء الأباطل ọ̀rọ̀ tá ń bá bọ̀ tàbábọ̀ ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ in ahsantum li anfusikum wa in asa'tum falaha أعوذ بالله من الشيطان الرجيم ẹgbàlẹ́nu ẹ̀ بسم الله الرحمن الرحيم إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلا lárúbáwá inni ahsantum li anfusikum إني أحسنتم لأنفسكم وإني أسأتم فلها ọ̀rọ̀ tí mo ń kéde ẹ̀sọ́ mi lẹ́nu sí kálùkù ní ó kéré tó bá ṣe ni ó kéré tó bá ṣe bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ ṣe fórí ara yín ẹsẹ̀ fórí ara yín ibi ọ̀rọ̀ dé dúró lónìí nìyẹn tó bá sì lágbúrò ẹgbẹ́ máa ṣe ẹ̀mí rẹ̀ ni ó díyà rẹ̀ ẹ̀mí rẹ̀ ni ó díyà rẹ̀ وإني أسأتم فلها jẹ́mọ́ wa na'am ẹ̀dánilò na'am mufsidatul qalb ń tàà túbọ̀ láti jọ́ ẹ̀ tàǹtúbọ̀ láti jọ́ yìí kí ni bà ọkàn jẹ́ kí ni bà ọkàn jẹ́ bọ́kì ẹ̀dẹ́ bá bàjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dáa mọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní yóò máa ṣe rádaràdá gbogbo ojú rẹ̀ tó sókùkù tí ò mọ́lẹ̀ ọkàn rẹ̀ ni ò dá ọkàn rẹ̀ ní ọ̀dá
kí lọ́nà ṣe fún yẹn tí ò lè kàwọ́ káàkiri lórí ẹnìkan máa dí ẹnìkan lọ́wọ́ ni ọ̀hún àwọn kan ti lórí lọ́kọ̀ yẹ kó kan rúwà yìí ọ̀yẹ́ kọ́kọ́ wúwá yìí wọ́n ti rán àrí tí wúrá ìṣẹ́ ti nà á rí olórí ẹmọ ránṣẹ́ orí àpésìn ni orí àpésìn ni ìdíbà àyàn fọ́ sórí kí ni àbá àyàn fọ́ sórí tí ó tún ní gbogbo ọ̀rọ̀ mọ́gbẹ̀ kíákíá sáàmà àmà kó náà bò inni ahsantum li anfusikum èyí mú gbàtí ìyàwó aránsọ lójúdú ògùn ni má mi tààrà sí lójúdú ògùn rí mo lọ rí wa inni asa'tum falaha ẹ̀mí yìí ni ẹmú dúró yàmúdó ṣọ̀kárí àgbọ́kùn rahmanu ẹ̀dàgbò na'am èyí mẹ́lú ma ṣíta bí i tùjáza Allahu akbar gbogbo tó bá wọ̀ ní ọmọ sí lálẹ́ ni ọmọ ṣe mo fẹ́ túra mi rẹ̀ pẹ̀lú yín ìtura mílẹ̀ pẹ̀lú yín ṣùgbọ́n bí i tùjáza pẹ̀lú tó ṣe yẹn tó ṣe yẹn láàfi san ọ lẹ́san láàfi san ọ́ lẹ́san tó ọba láyà bóòdù wá bí ọdúnkọ́nà fi ṣe ọwọ́ rẹ̀ pí ọ Allahu akbar tó ọba ti lè wíbẹ̀ ọmọ náà ni ọ ọmọ náà ni ọ́ tó bá ti lè sọ pé kọ́lọ́wọ́ fi iṣẹ́ rẹ̀ bí ọ́ ṣọ̀kárí sọmọ àlìjẹ́nà ọ̀dára rẹ̀ lójú nù ọ̀dára rẹ̀ lójú nìyẹn èdè mọ́tò kan mọ́ travel journey wà ní kó rí fún ẹ dèrò ọkàn ẹ sí mi mo lórí ìtì ẹ pé orí ìtì ẹ pé ìtọ́ gbésẹ́yìn ìdá yàtọ̀ sọ́nà wèrè gbàgbàgbà kí o tọ́ wò òyìn wọn kí ní ọdọ́ ìrànà ọ̀pọ̀lẹ̀ títà ayà rẹ̀ ń jò inni ahsantum li anfusikum bẹ́bá ẹ̀ tó rí ọkọ̀ rẹ̀ wò èyàn ní dẹ́kù láìláì wa inni asa'tum falaha ẹ̀mọ̀ olóòrùn tẹ́ mọ̀ kọ́ lára mọ́tò ẹ̀lẹ́mí kọ wèrè lọ́mọ èyí náà sí wọ́pọ̀ wèrè ó sì fi wèrè hàn lórí ìwé ló ti dúró olóòrùn fẹ́ gbọ́nsẹ̀ ẹwà ní ó yára wèrè ló lọ́kọ ẹ̀lẹ́mí kọ ayírí lọ́mọ ayírí ìyàgbákò àsìbí lọ́mọ inni ahsantum li anfusikum wa inni asa'tum falaha jẹ́mọ́ àwá na'am tẹ̀lé mi lálẹ́ na'am bí dáa sí lọ sí jìnà ó jìnà balẹ̀ ẹjọ́ Allahu Akbar Allahu akbar àṣí àkọ́kọ́ ẹjí gbé lọ́gbọ̀mí ìrálẹ̀ tí máa bà ọkàn jẹ́ tí wọ́n bá ọkàn jẹ́ o náà ní kí ni àtàmánì kọ́kọ́ mọ̀ èèyàn rí ẹwọ́jú mi kọ́ sì máa ra kẹfẹ́ wọn tó jẹ láyé ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ti jẹ Allahu akbar ó dà bẹ́ẹ̀ tí ẹjọ́ kó ìkẹ́rù pé mi ní sọ ìdòlówó ẹ̀ẹ́kẹ̀ pa mí ni la ilaha illallah ẹ̀kọ́ kan kó mẹ́ subhanallah èmi yóò mọ̀ jà ẹ́ mọ̀ sọ tí ò dá lẹ́yìn àgbákò sì dé Allahu akbar òdodo agbára mi ò ká ń tọ́run rò sí òdè líyàkáàlìkọ́ àázẹ̀kọ́ máa ṣe àyàfàálù bí liya khaliqun wa raziqun máa ṣáà ma sha'a yaf'alu bi àhátà bí ahata bi ilmuhu min qabli taswiri kẹ́mi yóò tó pàdé pẹ́ sọmọ kéwù ẹgbà mi nínú ayé káàdà lórí lẹ́gbùkú tó wà lọ́wọ́ rẹ̀ liya khaliqun wa raziqun torí ọmọ ìpínlẹ̀ sẹ́yìn
ilé mélòó náà fáyé ti kọ́ fún yín ẹnìgbà tí ń bọ̀ lọ́rẹ̀ sílé mo gbé wa sílé ni bàbá gbé wá láti lọrin lọ́dọ̀ aláàjì àgbà. ما شاء يفعل به gbọ̀dọ̀ dásìkò ilé ń kọ́lé ọkọlé ilé lè ralẹ̀ ọ̀ralẹ̀ ilé má kà lọ ọlọ pẹ̀lú àsìkò pẹ̀lú àsìkò. أحاط به علمه من قبل تصويره jẹ́mọ́ Naam. kọ́mọ̀ ara kankan lọ́dọ̀ ẹ̀dá kọ́mọ̀ gbàgbọ́dọ̀ ní ó ṣe fún ọ oníkànnì yìí fi pa àbúrò yìí dànù kò rẹ̀ rọ fún mi kò rán mi mọ́kà ọkàn rẹ̀ wá dọ̀tí sí bóra fún ayé lè mọ́ yìí ọ ayé lè má yẹ ọ́. ẹ mọ́ ràn kankan mọ́ wàhálà yìí ti pọ̀ jù àtàlùkù bi ghayrillah ká máa lọ́mọ tí ìsọlọ́ máa lọ́mọ àbúrò máa lọ́mọ bọ̀dá tó ọ̀rọ̀ nínú ìjọ ṣiṣẹ́ lójú ọ̀dọ̀lẹ́ ọ̀ndaràn bọ̀dá rẹ̀ ń bọ̀ ọkọ rẹ̀ ọ̀rí pọ̀ sórí rẹ̀ ó sórí rẹ pa. lẹ́lẹ́ amúramùrí للأمر أمري ولا تدبير تدبيري wàlá ṣùgbọ́n ولا شؤون التي تجري بتقديري èyí tẹ́ bọ́ mi wà ṣe nínà Naam. ẹ méjì rẹ̀ kàn yín ẹ méjì ó pọ̀ jù lọ́wọ́ ẹni tó ní ẹ má jọ ọ́pọ̀ jù lọ́wọ́ ẹni tó ní. ẹ má fọkàn sí kò ní ó sí tọ́lọ̀ bá rán sí yóò sí yóò ṣe é. ó lè ṣe pé ibi tó ti fẹ́ wó orin bóyá bùkù lọ́kàn jọ́nà òun rán èèyàn sí ibi tí ó ti pọ́n wọlé níbi tí ó ti pọ́n ọ lé. àkọ́kọ́ tí ń bọ kàn yín jẹ́rẹ̀ gbọ́dá lẹ́nu ọ̀rẹ́ mi yẹ kò jálẹ̀ fún mi ni ìwọ́n problem tó ní lábẹ́ aṣọ sẹ́mọ̀ tí kálùkù wọ́ sọlé sáyé ẹ̀ ló wà ní tẹwàá kí ni first problem tí ó wà yìí ni bá a ṣe tó nù ayé àgbàgbà àkọ́kọ́ ọkọ̀ ló tó jọ ògbé fún mi ewúrọ́ lè maintain ẹ̀ ìwọ nígbà rẹ ká. bá bá gbé fún ìwé ní sọ́ọ́dọ̀ lò sí kí ni mo wọlé fún wọn. àbí ṣé tí táyà rẹ̀ kàn jù tẹ́ni kọ́mú 250 wá ọ padà páàkì ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tí ò tó ṣe yóò gbé kalẹ̀ káyìn náà yóò gbé kalẹ̀ báyìí ni. obìnrin tó fẹ́ gan tó tó ṣùgbọ́n oorun ẹ̀mẹ́rin ló bèèrè tọ́ ìsá lọ ó ní ìsinmọ́ o tọ́ blọ́ọ̀kù nọ́mbà ó rẹ̀. búlọ́ọ̀kù nọ́mbà rẹ̀ ni gbà tí ẹni àmàlà kínkín kẹran pọ̀ ó yóò sọ fún lórí ìbú ليخالق ورازق ẹgbẹ́ pọ́ tí ń sọ Naam. kódà tóbìnrin bá àtàmánì tóbìnrin bá ara kẹ̀kẹ́ jù lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò dáṣẹ́wó yóò di aṣẹ́wó. because demand ẹ̀ ọkọ òní lè mítọ̀ pẹ̀lú ẹ̀ ọkọ̀ gbé kalẹ̀ tẹ́lẹ̀. Allahu Akbar Allahu Akbar. ما شاء يفعل به kí ló lè mú kí ọ̀rẹ́ ní kí wọ́n lọ pa ọ̀rẹ́ rùn ó ràn kankan lọ́dọ̀ rẹ̀ kò wá fún yà lọ́bọ̀ ẹbá ń pa ẹbá ń gbà ẹ bá ń gbà á. àwọn tí ó wà gbà tí ó wà tó pa òun náà ó tún wá pa òun náà. ìwọ lọ rán ẹsẹ̀ bú jẹ́ àpà wọn náà yá pa òun náà. èyí ń gúnyàn ní ògùn ọjẹ́ tí tọ́kànlá ẹbà jẹ́ sínú bóyá nílé tó àtọmọdé sú tó bẹ̀ ọ̀rọ̀ ìgbódò yẹn. ọkàn ń gbódò yẹn lásán Assalamu alaikum. sàrábà lẹ́kùn ọkọ̀ bá tó kó gé ẹni cockroach ń tẹ́jú pàpọ̀ bí a ṣe táàní ó tó kó pẹ́ báyìí wọ́n kọ́ kó ọ̀nà jáde àwọn lámì agbójáde. ó ní mo rò pé yẹn ni ń gbé mi ليخالق ورازق أعظم الناس خسلانا من تعلق بغير الله Allahu Akbar. قل من تعلق بغير أو من تعلق بغير الله طبعا من تعلق أعظم الناس خسلانا ẹni tí ó yẹ jù láyé tí ó yẹ̀yẹ́ jù láyé. man ta'allaqa bi ghayri Allah ẹni bá lọ dìmọ̀ tí sọ̀lọ́ ó wà ní tó lè mú yẹn sẹ̀sẹ̀ jù min ta'alluqi bi ghayri Allah
ó wà nínú kéèyàn lọ dìmọ́ tí ìsọ̀lọ́ Ó wà nínú kéèyàn lọ dìmọ́ tí ìsọlọ́hun. ليا خالق ورازق ẹgbẹ́ ìjọba mi lára ẹni tí ìsọ̀lọ́ ni bọ̀dá rẹ̀ tọ́jọ́ kúlé lórí bọ̀dá rẹ̀ wájọ́ lọ ni ẹ̀sùn wá sí kìtì mẹ́gi igi òwò Yóò wò ó. díẹ̀ náà tó rò kéré nǹkan Ó tó. kíkádù kó fáyì láìfù ẹ̀ lọ tí ẹ̀ lọ mọ́rú kádàrá tó yẹn bóyá wọ́n mọ̀ bọ́ ni àbọ̀ bọ́ ọ̀ tí ẹ̀ ṣiṣẹ́ pa àkọọ́lẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ gbé ọ̀hún Ọmọ. níbi kọ́ dúró sí yẹn lọ́rùn ọmọ orú ẹni tó lọ sí ọ Ọmọ bọ́lá ń ṣe pè ọ́. tó lọ túnmọ̀ kẹ̀ sí gbọ́dọ̀ yẹn lọ ti là lọ wá ṣiṣẹ́ Lò ṣiṣẹ́. orí ibú ní kéèyàn mọ́ sí iṣẹ́ dágbájẹ́ òfò méjì wà fún ọkọ́ sọ́ọ̀mù ni Sóòmù ni. Òṣìṣẹ́ ni bọ̀dá yìí ṣe wà pọ̀. ọ̀ ṣiṣẹ́ ni bọ̀dá tí ń ṣe tí a papọ̀ àwọn sí ẹ̀sìn Ó ṣe ẹ̀sìn tí ó pọ̀. náà أحاط به علمه من قبل تصوير jàmáà ẹ̀dá mi ló máa ò kí ló tọ̀rọ̀ kankan Èé ṣe tó hàn dandan. àtàmà ní kí ló sí ọ́ Kí ló ṣe ọ́? tó gbọ́kànlé nǹkan lọ́wọ́ ẹnìkan Lọ́wọ́ ẹnìkan. ọtí fẹ́ Ó fail. tí ò wá ti wá fún wọn ní ìtọ́ fọkàn sí mo ti wá dọ̀ta ẹ̀dàkùnkùn ní sàárà kí ló tó fẹ́ sàárà ìwọ̀n yà sàárà ìwọ̀n yà Èé ṣe ọ́ tó ajẹ́sàárà. ṣùkárí Àyàbọ̀lọ̀. dákùn gbọ́ mi yé ẹni tó ń bínú sí kí ló fi sí ọ Kí ló fi ṣe ṣe ọ́? kò fún wọn ní nǹkan ni títorí tiẹ̀ ló fi ní ni Àbí? ọ̀rẹ́jọ́ mi rù kò fún mi lówó ṣé ọ̀rẹ́ tí ó fowó ṣe ẹ̀yìn àbúrò tí wọ́n fi jẹ́ níbọ̀dá yóò fún ilówó wọ́n bá tẹ́yìn ní sábúrò tí ilẹ̀ kó fún àbẹ́ẹ̀ lábúrò bẹ́ẹ̀ nínú àbá ìnílé ìyá ìjẹ́ ìrìnà ló rọ́sọ̀ ẹkọ́ fún àbúrò yìí bẹ́ẹ̀ bá ní dòdò sí ǹtẹ́gbọ́n yìí ò fi lé kó fún inú Ìwé ṣe kó tiẹ̀ lẹ̀. kó gúdí wọn bá àbúrò tọ́ ní kó fún ọ Àbí? tó sódòdó ọ̀rọ̀ ni Òdodo ọmọ ni. Wọ́n lọ. ntọ́ ọ̀dẹ́ sí fọ́mọ ẹ̀yìn rẹ má retí ẹ lọ́wọ́ ẹ̀pẹ́ rẹ̀ Má retí ẹ lọ́wọ́ ẹgbẹ́. ليا خالق ورازق ntọ́ ọ̀dẹ́ sí fọ́mọ akéwù rẹ má retí lọ́wọ́ àfá rẹ kò ṣeé ṣe Kò ṣeé ṣe. lọ́ọ̀ fi rọ́mọ mú lòdì mọ́ torọ́ ọ̀dẹ́ bùn ọ́ lówó Ó lè bùn ọ́ lówó. ọmọ kan wọn kàn họ bí labalábá ni wọ́n ti bá ọ̀rọ̀ ó jẹjẹ fún ọjọ́ tó gbà Ó tún gbà á. òtútù wọn lọ pa ọ̀rọ̀ ọmọ kí ó tọ̀ mú lòdì tó dára jẹta ni ọ ليا خالق ورازق lẹ́yìn ọ̀nà dìmọ̀ nǹkan ní ti sọ́lọ́ Tí ìsọlọ́hun. ìmọ̀ gbọ́kẹ̀ yẹn jẹ́ ni Ìmọ̀ bọ̀kẹ̀ yẹn jẹ́ ni. gbogbo ẹ̀ tó dìmọ̀ ti sọ́lọ́ yóò sẹ̀sí bọ̀ Yọ́ sẹ̀sí bọ̀. hasbi rabbi jalala ma fi qalbi الله حسبي ربي جل الله ما في قلبي غير الله hasbi rabbi jalala ẹwì ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ẹ̀kẹ́ ìdájí ma bọ̀ kàn jẹ́ Tí ìmọ̀ bọ̀kẹ̀ jẹ́. balẹ̀ kíw ṣùgbọ́n ní wọ́n wà sí àdíwò Bàbá òwú. báwo tí wọ́n máa bá ọkàn jẹ́ Tí ṣe ìmọ̀ gbọ́ bọ̀kẹ̀ jẹ́. tí wọ́n ń gbọ́ ọba mọ́kà àtọ̀ àrùn Allahu Akbar. bẹ́ẹ̀ bá lè jẹ́ ìdìbò ní dàlùbáríkà Kò ní ní àlùbáríkà.
ìwúrí rẹ̀ ò dàrú ọwá ń fọ́sẹ̀ mú pọ̀ mọ́ yẹn ó tún fọ́ mọ́mọ́lá wọ́n ń gbá ikú nítorí kẹ́bà mọ́ tófò náà fi mú ọ wálé àwọn pẹ̀lú kó mọ́ sófò wọ́n pè ní kọ́mọ́sọ́bù ìdẹ̀kì wọ́n jẹ́ ó sóbù ẹ̀bànú ẹ̀bánú lórí ọmọ ẹ̀yìnká ọmọ ọkọ̀ jẹ́ tí bá ń tẹ́bà páànù kan yóò mú gàrí páànù kan ikùn rẹ̀ máa fi dé báyà yóò fẹ́ dágbẹ̀rù ẹ̀yìn yóò fẹ́ dágbẹ̀rù ìgbẹ́ òní pẹ̀lú gàrí tó gòkè ẹ̀rí mùsùlùmí dé ẹ̀rí فعار ثم عار ثم عار lárúbáwá شقاء المرء من أجل الطعام ọwọ́ sórí ibú torí oúnjẹ nítorí oúnjẹ gbèsè rẹ̀ ní sọ́tọ́lọ́rọ̀ ya tó dé wà gbà títì ìyá tó lè mẹ́bìlú kò wá gbà títì kọjá lọ bá gbẹ̀rẹ̀ mọ́sálásí ó kàn kó sínú kàrá rẹ̀ فعار ثم عار ثم عار ìgbà tó bọ́nà kẹyàwó táyé ìwé rẹ̀ ti kún pé mọ́ kọ́lẹ̀ ìyá Sọ̀fíà mọ́ kọ́lẹ̀ àkọọ́lẹ̀ mọ́ táwọn wọ́n jọ bá ayé rẹ̀ jẹ́ ẹ̀wọ́n ń jẹ ká bí túùkù aláwọ̀ àgbọ̀ òṣìṣẹ́ náà máa dọ̀bẹ̀ sí olójú tí ó tọ́ pè ní èrí àgbàdo jẹ gbèsè rẹ̀. túwó tọ́ pè ní èrí ní ilé jẹ èrí ẹ̀gbẹ́tọ́ jẹ gbèsè túwó pàábákùn pàábákùn ó pọ̀ rẹ̀ jẹ lóhùn. oúnjẹ lọ́mà ẹran yóò lú bóòlọ́ شقاء المرء من أجل الطعام wọ́n ní fàíkàrà lá màhálàtà lámàhálàtà tó bá jẹ́ gbogbo tó bá jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n àfikọ́ jẹun àfikọ́ jẹun kọ́mọ̀ jẹun gangan ló dá o ẹ máa gbọ́ tẹ̀ pariwo tó jẹ máa di túláàsì tó di túláàsì ẹ máa gbọ́ tó di kí ni jàmá tó di túláàsì ẹ pé tẹ̀lé mi ni tó di túláàsì ikùn rẹ ipò rẹ̀ nì fàfúrúsù lè tọ̀ ààrẹ wàfúrúsù lè ṣàràbì wàsúrúsù lè nafsi tó bá di túláàsì tó di túláàsì téèyàn gbọ́dọ̀ má di èèyàn nínú lè tọ̀ ààrẹ wàṣàràbì wà nafsi nínú ìlú wa táàbà lù fún ọ ẹ̀kọ́ ẹ̀yìn kára náà máa hànà fàfúrúsù lè tọ̀ ààrẹ ká akọjú sí ọ̀nà wà fúrúfú lè ṣàrọ̀bìkì wà fúrúfú lè nafsi aláwọ̀ àgbọ̀ wọ́n gẹ́ra ń bá sọ̀rọ̀ ẹjẹ́ wọ́n á sọ ọlá pé ẹ̀yin mo dojúkọ lálẹ́ ẹjọ́ tó ń jẹ ọba ní túláàsì wọ́n là gbọ́dọ̀ jẹun àgbọ̀dọ̀ tẹ́lẹ̀ jẹun ọba pa ọ̀ gbọ́dọ̀ jẹun àgbọ̀dọ̀ jẹun bẹ́ẹ̀ alásìlú àsíwòndó ẹ̀gbọ́ a máa jẹun ìdàlá àjà bí bùkátà wa bá ti wá níbi ká jẹ láàṣẹ kí ni lájẹun ẹnu rẹ̀ odò ní ẹnu ẹsí àbí ṣe fún ọ ní tó àti dìde tó dìde tó dìde gẹ̀gẹ̀ lọ́wọ́ nǹkan jẹ nù bí o ní pàjẹ yóò jù bẹ́ẹ̀ ṣúkẹ́ sápò ọ̀fọ̀ apá lórí ìrọ̀rùn alẹ́nà àbótó fún ẹ́sùkẹ́ lọ níwájú ọlọ́run ọkàrí olóṣèlú ní òkèdè kò wọnú mọ́sálásí kìrùn ní bí sí ra àkàrà kó ní mọ̀ra bẹ́ ṣúkẹ́ lórí ìrọ̀ àtúmọ́sí ó wá bá dé bí wọ́n wá ń jẹ ẹnu lóòrù ó jẹun sùn ọ̀fún wá jẹ létè ìyípo yóò jí báyìí kò béjì ìbẹ̀mẹ̀ rẹ̀ ìyẹn sí jẹun lójú oorun
bí táyé ti pa ọ́ nù ń bí oúnjẹ àjẹ́ jù ní wàá báyàwó rẹ̀ dì àmàlà tó kòtò ọ̀pá mi kọ́lé ìyàwó wa ní ìgbà kọ́lé ẹ̀kọ́ wọ́n yìí ń kọ́ wọ́n kà báyà rẹ̀. إذا كثر الطعام فحذروني فإن القلب يفسد الطعام إذا كثر الطعام إذا كثر الطعام فحذروني إذا كثر الطعام إذا كثر الطعام tó jẹ́ mi bá pọ̀ jù فحذروني ẹ fún mi lá فإن القلب يفسد الطعام فإن القلب يفسده الطعام فإن القلب يفسده الطعام ṣẹ́gun wà sí abẹ́ ìdáhùn nínú tí ìjẹ́ kó yìí ó pé ẹ̀gbọ́ tó yìí fi pé òun náà ní kí ni kàfọ́tù tọ́ à kí ni ó lè jẹun jù ó lè jẹun jù jẹun kó kú Argentina إذا كثر الطعام فحذروني bó ń jẹ bá ti ń pọ̀ ẹ kìlọ̀ fún mi ẹ kìlọ̀ fún mi ìyàwó yẹn wá ló tó ń fọ́ ní etí ojú ogun rẹ̀ ní bàbá mi jẹ́ sẹ́kù máa ń ṣe mi náà lẹ́kọ̀ọ́kan ara lè lùsá mọ́ àmì wọ́n á gé oúnjẹ mi kù wọ́n á wo ẹgbẹ́ wọ́n ní tẹ́jẹ lálẹ́ ìjọ àná tó wọ́n tẹ́ náà wọ́n á ní mufti sọ fún wọn àmọ́ síbà kò sí bá ṣe rí rẹ̀ sọfíù síbà ọ̀ọ́gì oúnjẹ sọfíù kéré yóò yà jẹ abọ́mọ ni إذا كثر الطعام فحذروني mo mẹ́yìn ló jẹ́ bí àbíkàbí rẹ̀ jì فإن القلب ọkùnrin kòró يفسد الطعام tó bá jẹ sẹ̀mú mẹ́rin ó sì bẹ̀rẹ̀ sí rẹ̀ kò ní pé yàn dá sí dá sí kìnnù chairman káàdọ́rà wúlò ga wọn ọba ilé tó adámọ́láwọ̀ yàtọ̀ gẹ́ndé ọkùnrin ẹ̀ẹ̀rí ni tí máa ń rí mọ̀ ẹ̀rọ pé rí mọ̀ ní àbí kí ni oúnjẹ tí wọ́n láti lórí igi lórí àpáta gẹ́gẹ́ lórí àpáta bóòlù òǹkàwé wọn bóòlù إذا كثر الطعام فحذروني فإن القلب يفسد الطعام ẹ̀mọ́ ẹ̀ nínà ibi ọjẹ́ nítorí pọ̀ lásọ lọ́rùn lásọ lọ́rùn mọ́ àti obìnrin pàápàákùn wọ́n fún jẹ tọ́ ẹ̀gbàtọ́ olóyún fẹ́ rí ilé olóyún fẹ́ wo ilé kí ni ẹbí tọ́ meat pie ṣé mọ̀ yìí bí ṣe ojúgbà mi ti fọ́ olólẹ́yìn inú sẹ́yìn ìyá rẹ̀ ò jẹ́ rí torí ọlọ́ ọ̀sùnwá lóyún fún mi lò olóyún mi lò mílò náà ní ohun tó sùn lọ àbíkóró ọ̀sẹ̀ tó tẹ̀lé tutọ́ olóyún mílò olóyún áìsìkìrìmù nǹkan ṣe ìyá rẹ̀ nǹkan ṣe ìyá rẹ̀ nǹkan ṣe náwó lé olórí tó yìí àti tó dé áìsìkìrìmù lọ́fi lóyún ọmọ kò jẹ́ bèrí jíjápọ̀ áyà kankan gbọ́dọ̀ Chicken Republic kankan ra ìtàn méjì péré fún ó sì látọ̀ méjì tí náà kalẹ̀ إذا كثر الطعام فحذروني wọ́n sì wéwèrè wọ́n máa sì kìrì wọ́n máa mú wọ́n jẹ
jẹ ìyá nílé lónìí ọjọ́ ìyá máa kìrìmù wọn kò yó kìrìmù náà lọ́mú yóò ó ní kìrìmù فإن القلب àgbàtà kìrìmù rẹ̀ يفسده الطعام jẹ́mọ́ ẹni náà nàám ṣé ìkọ́kọ́ ọmọ yóò ṣe àgbákò bẹ́ẹ̀ni ẹni wọn máa jẹun tó dáa ẹjẹ́ wọn jẹ tó dáa kó wọ́n fi pọ́n wọn lójú lóde ẹ̀yin bàbá náà jẹ̀bi ẹjẹ́ bí ìlú ní kápúsò táwọn ọ̀rẹ́ kùn wọ́n tó máa mú ìlú nìyí ìwọ nìkan lọ mú tó dáa ìwọ nìkan lọ mú tó dáa mú bàbá ẹ̀sìn ni ọ́ àti yáyà àti yáyà ìlú ní ń tà èlò ìlú ní ń tà aládìá kékèké èlò tẹ́kẹ̀ pé fún ọmọ tínú wọn ó dùn tó fi sínú skul báàgì owó jẹ́ fi bá ọmọ rẹ̀ ọláyé jẹ́ ọmọ rẹ̀ ọmọ gé kí ṣe ní máa ń sẹ̀yìn ọmọ gé kí ló dé tó ṣe kí yẹ̀yẹ̀ rẹ̀ máa jẹ ní tí ò wúlò ẹ̀sìn jaburata jaburata Khalifa jaburata Khalifa jaburata ẹ̀ ní sòfò إذا كثر الطعام فحذروني ẹ̀yin mọ̀ kí ẹgbà lẹ́nu ẹ̀ فإن القلب يفسده الطعام àti ọkàn ọkàn oúnjẹ máa bọ kàn jẹ́ ni oúnjẹ máa bá ọkàn jẹ́ ní ọ̀ní nírò rí òní ní òrí tó bá sí pé olùtú lásìkò jẹun kó jẹun ẹ̀gbọ́ ọwọ́ á dá inú rẹ̀ sí mẹ́ta ọwọ́ adá inú ẹ sí mẹ́ta inú mi kùntùkùntù mú wà dá sí mẹ́ta níta sí mẹ́ta àti inú wọ ọba amáka sọ kí mo sọ fún ọ lẹ́kọ̀ọ́ pé tọ́lù dúdú bí ẹja ọ̀sà yìí mọ́mọ́ jẹ púpọ̀ mọ́ ti sọ fún ìsíbà ẹjẹun níwọ̀n síbà ọ̀pọ̀ àgbàlagbà tí bá ń jẹ báyìí yóò pọ̀ sílẹ̀ mo ti ká mọ́lẹ̀ kan rí mo ní sọ fún kí ló dé oúnjẹ alábòjọ́ lára tiẹ̀ ayé ti kókó lára ẹ̀ إذا كثر ṣe ìlú ṣe ń jẹ tó àwọn tí gbàrà òfin ọ̀rọ̀ rẹ̀ ọdún náà sẹ́lẹ̀ bọ́ ìjẹ báyìí mo mú lọ Kaduna kan èkó tí mo mú lọ nàbàyàmà sáàbù ara wa nígbà tí ara rẹ̀ ní kọ àsáró mo lọ jẹ́ gan onírọ̀ wò mí bí eré ẹ̀rí ọba tó lọ ọmọ bí ẹwà kẹrẹ onídọ́wà bí ọdẹ ọmọ kẹfà ó bá padà jẹ́ àwọn amúlá padà jẹ́ lọ́wọ́ padà sẹ̀ sí òòrùn ìdá kàtúrà إذا كثر الطعام فحذروني látọ̀lú ní mo tíra fún wa فإن القلب يفسده الطعام ó dá ilé iṣẹ́ tí mo lọ ọdún gbèsè oúnjẹ tó nìkan yẹ̀wà tí wọ́n bí ìlú mo lè kò sí mú lóòtú ẹgbẹ́ òun gbé sára ilé mo lọ jẹ́ sí mo wá kùnrin wa ọjà dúró jẹ wọ́n bá ní mo ti nà ó ti gbàgbọ́ra àwọn tí ń jọ wà lára rẹ̀ àwọn ẹ̀mí ó ti lọ nù. àgbòyọ́ ìjọba ẹ̀dá mi ló ẹ̀ẹ́dì mẹ́ bá lè jẹ́ lórí rẹ̀ pé ìyàwó ló wà ní ẹjẹ́ mọ̀ sọ̀rọ̀ lọ wìrì ṣé àti pé nǹkan kó wọn panu tó kí. tó wá sí panu tí nìkan panu tó kí bí òun bá jẹ yóò mọ̀ jẹ́ gi ẹnu rẹ̀ ìdí rẹ̀ gbọ̀dọ̀ yára máa mú ètì àṣẹ àádánù àṣì mẹ́ta fàfúrútù lè tọ́ àmì mo kọjú sí ẹnu bẹ́ẹ̀ni fìdá kan jẹun fìdá kan jẹun inú rẹ̀ pín sí mẹ́ta báyìí pín sí mẹ́ta bẹ́yìí sọ ń gbọ́ obìnrin jẹ bẹ́ẹ̀ni lọ́nkì kan tán ṣe wọ́n jẹ́ obìnrin ti ẹ̀ pọ̀ bẹ́ẹ̀ni ká ló ní ara rẹ̀ sẹ́yìn kóbìnrin máa rẹ̀ àmàlà sẹ́yìn bí eré ó sì parí ẹ̀ abọ́ kan abọ́ kan ọkọ ní láàrín ìyàrá lọ́dẹ́ kò ní iye ọjọ́ jẹ yìí kan ọ̀gbẹ́ gan wọn gómọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀
ẹ̀gbọ́n wà fún òtún lè ṣàrọ̀ ọ̀bì fìdá kan mú mi fìdá kan mú mi nínú ọkùnrin tó pín mẹ́ta wà fún òtún lè nafsik ẹlẹ́ẹ̀kẹta wà fi ronú báyìí rẹ̀ ó ṣe dáa tí ronú báyìí rẹ̀ ó ṣe dáa lè tafakkur ní jẹ́ lè nafsik lò fún ẹ̀mí rẹ̀ ìdákẹta náà máa fi ronú ẹlòmí máa ń bẹ ìdákẹ́ ló fi jẹ kò tí ẹ̀ sáyé omi ìdámẹ́tẹ̀ẹ̀ta ó jẹ lè jẹ kò sí tó ní ó tẹ̀ tó sí lára èlé gbẹ́yàwó àrónú ṣe tó jẹ dọ́rùn ó jẹ tó wọn náà jẹ dọ́rùn rẹ jú ọtí dẹ́bà àdìkì àmà àwọn yìí bí bọ́ọ̀lù àwọn yìí omi bọ́ọ̀lù pẹ̀lú àtọ́bọ̀ náà fún jẹ́ ibi díẹ̀ nǹkan sí ọ́ sí ọ́ kí ló sún ọ̀rẹ́ bí kọ́ máa jẹ bá kó bí ewúkì ọ̀ dídá lálẹ̀ kí orí kó bí ewúkà tẹ̀bà odidi gàrí kó bí ewúkà ẹ̀bọ̀ wá rọ̀ kò rọ̀ gàrí ò rọ̀ wọ́n ránjú jama lára tí máa bá ọkàn jẹ́ tí wọ́n ló fún ilọ́kàn sí ẹ̀dámilò ṣe ìgbà wọlé ètí mi látàrà ìwọlé sí ìbá ìwé ìbò sí ìbá ní ọ̀pọ̀ ẹ̀bà káì sọfí jíjẹ mọ́ wọn àti ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀lé mi káfíwátù náà ẹ̀gbọ́n kàfúrátù náà yùmí ìtúlù kọ̀ọ̀gbà gbogbo ẹ̀dá tó bá ti lè sùn jù ẹmọ́ fọ́rọ̀ lórí rẹ̀ ní pé ọwá sùn fà ìyàwó rẹ̀ tó máa ń pè àlè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa sọ̀rọ̀ lọ́wọ́ èrò méjì ẹni tí wọ́n ń pè àlè yìí tó bá yẹ́ wà wọ ìrànà yà lẹ́mọ̀nà bẹ̀rẹ̀ gẹ́rẹ̀ yóò wà bẹ̀rẹ̀ kàtàkàtà yóò wà bẹ̀rẹ̀ àtàkà wọ́n jíìdì yóò ṣẹlẹ̀ lé yà lẹ́mọ̀nà kọ́ tàbí wá pé إذا كثر المنام فنبئوني فإن العمر ينقص المنام jama sì dá mi ló àǹfààní ní bá ti lè sojú ẹjí mi فنبئوني ẹ̀ta méjì فإن العمر ẹgbọ́n mi sí mi lójú ينقص المنام àwọn tó bí a wá dá ẹ̀fẹ̀ sórí bẹ́ẹ̀dì kára lè máa gún wọn àkàn sórí àga gbogbo ẹ̀dá tí olówó ti rọ̀ lọ́rùn jù tí wọ́n fi pín nǹkan tẹ́ kò ní jí ẹ̀sùn wa lè kó láti wà tẹ́ ti stáàtì ọkọ̀ àgbàtọ̀ dé ìpádà tọ́kọ̀ ọdún lọ tó yájú wà ní bọ́lá wà ọ̀run lọ́wà ó sùn tó lójú agbó ni jẹmọ́ dáàmà dáàmà bó lọ́wọ́ إذا كثر المنام فنبئوني يميت القلب ويثقل البدن bẹ́ẹ̀ bá lè sojú ààrẹ òwò obìnrin kò ní lálàáfíà jẹ̀ǹjẹ́ máa mú ọ̀dí olùwàkìtà yóò fásitì rẹ̀ ṣòfò ọ̀ní tẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n lọ bí iṣẹ́ ìwọ́sùn tí a bá dé ọ̀tọ̀ ọ̀rọ̀ jẹ lọ́wọ́ wọn tí wọ́n bá dé èyí olóòrùn wèrè wọ́n ọ̀dá wà yíó rí zùkà sọ́látà lè gafúlà bẹ́ẹ̀ bá rí sùn yóò ya afọ́nú fọ́ra
ìwọ ọmọge níbi tó rí sùn dé ǹjẹ́ ọmọ inú kásọ̀ lára rẹ̀ lẹ́yìn ǹjẹ́ ọmọ inú wọlé tó fà ọ̀dáyà ó wá jí oníbàá ẹ̀kọ́ ni mo sùn ayé òye ọ̀ wọ́n sì rọ fáńdù wèrè kó tó jí pápápá àwọn ọmọ orò ti jáde ìgbà tí ìyàjú sí ọ̀rọ̀ sílẹ̀ ní ẹmọ́ ó ti di oyè náà bọ́lé wa ó di kóró wọ́n ti yanjú rẹ̀ kò sí bítọ́ àti lè sùn lórí bẹ́ǹchì ọ̀pá tẹmọ́rí sùn rárá dá wọ́n tẹ́ ń fẹ́ lára wọn ẹ̀kọ́ wọn tún lẹ́kọ̀ọ́ oorun obìnrin máa lọ ẹsẹ̀ pọ̀ sùn ni àwọn sùn wọn tà kàkà bí ẹran tí mọ́tò pa wọn gbọ́ oorun àsùnjù àsùkò tó ṣẹ̀ gáhùn ọ̀jì wọ́n ti kó ìwọlé tán ẹ̀yìn máa rẹ̀ tó yàbọ̀ wà ní kásàlà bẹ́ẹ̀ bá ní sùn yóò rojú lọ́bá ti mẹ́ta ẹjọ́ sọ díẹ̀ sí ayẹrẹ fẹ́ bàjẹ́ nù wọ́n dáhùn dáhùn wọ́n àfáà náà máa kára ẹ̀dà ṣìdátì àhájá ti ilẹ̀ oòrùn tó lálùbáríkà jù oòrùn tó kún ọkọ tó sùn tó ní bóyá ara rọ bóyá ṣiṣẹ́ kan ọwà kódà tí ìbáṣepọ̀ ọkàn àdánwò kò dá kẹ́yìn mọ́ lògùn oorun orí èyàn kù ọ̀dọ̀ ti prógámù oorun tó bá ti kún ọ ní ọjọ́ sùn tí o bá kún ọmọ sùn ọ̀dọ̀ òfẹ́ kọ́ sùn ara wo lè yẹn náà àsùnà àdọ́jọ́ kù kẹ́ ó dìdì ní mo fẹ́ sùn tó ń gbọ́ ìwọ́dọ̀ ọmọ ni ẹ má jí mi lónìí tó wà níwáṣí mo fẹ́ sùn wọ́n fẹ́ sùn lẹ́nu fẹ́ tó wá lógun ọ̀hún ló wà tìrẹ̀kùn mọ́rí mo fẹ́ sùn torí kìnnì ló lọ ti pa ẹ̀ẹ̀dá ẹ̀yìn ọ̀dọ́ tẹ́lú bí tẹ́sùn dé àbẹ́ ni ọgbọ́ àsìkò tá àgbọ́dọ̀ sùn ma bayna salati subhi wa tulu'i shams tí ẹ bá kásùbá àtán ọgbọ́dọ̀ sùn mọ́ tó fi dárọ̀ tó ọba ìsùn lẹ́yìn àsùbá òsì ó tà ọ́ fa innahu waqtu ganima wọ́n ti bẹ̀ lẹ́yìn kákírùn àsùbá àtán sí àárọ̀ tí wọ́n ń sùn àsùbá tá a máa fi kó ọ̀rọ̀ lọ́dọ̀ lọ́nà tó wà lẹ́yìn rẹ̀ dákẹ́ kọ́ni tàfàní wà waqtu nuzulil arzaq àsìkò tí a sì kí máa ń sọ̀kalẹ̀ láti sánmà ọba tí wá sùn wọ̀n ní fún ọ ní tí ẹ̀ ìṣẹ̀bá sálámù mọ́sálásí ọgbọ̀rọ̀ súnmọ́ ọmọ tẹ́sùbá ní àsìkò náà ní ọdọ́ akí títí tó rùn ó fi yọ àsìkò kẹrì ìlú láàrọ tó lè sùn sí àsìkò kí náà pè lórí sùn tó sẹ̀ níbi aago bí mẹ́sàn-án mẹ́wàá tí a máa ń gbádùn ọwọ́ àsùn pé mo ṣàìsùn kẹbí lẹ́yìn mẹ́gírí lẹ́yìn àsùbá wọn yá ọgbà kò jìnà tẹ́ kí rùgbọ́ dákùn tó ń pẹ̀lú wà sí ìsànfàní tá a bá ní kẹ́ máa tó kárin yìí ní ọ̀sán ẹ̀yà àsùbá ọ̀nà rẹ̀ tó jí padà ní ìgbà rẹ̀ wà bẹ́ẹ̀ láti pín àsìkò ìmọ̀ tẹ̀lómi ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́ ẹ̀rí ọ̀rọ̀ kó ẹ máa gbọ́ wà òṣùlẹ̀ kìsìmì àsìkò tí a máa pín oore fún ọdún ní ẹpín tààrọ̀ yìí fún ọ àsìkò tí a máa pín nǹkan fún àná bọ́ọ̀ sí sùn wọ́n ti pín tí ẹ fẹ́ lòmí ẹ̀ tẹ̀lé mi wà hululil baraka èyí tá a bá ti kí ṣubú ìtàn gẹ́gẹ́ làlùbáríkà máa ń sọ̀kalẹ̀ nǹkan tí sí àwọn èèyàn jẹ́ náà
ọlọ́run kò forí jìyàn Àmín. ṣe ẹ̀kọ́ yí abẹ́ ẹ̀kọ́ Bọ́yì. bẹ́ẹ̀ bá ti kí lọ tọ́kí lẹ́mọ̀ sí Àbá ṣàdúrà. ẹ máa ṣàdúrà Subhanallah wa ni'mal wakeel. ẹ máa gbogbo tó wù kí ló fi mọ́ kí ní kan ọ lójú gbogbo akírun máa ń ṣàdúrà lọ́kùnrin Ọkùnrin. àtàkírun máa ń ṣàdúrà lóbìnrin ó dàbí àtàjà mágbò ó dàbí àtàjà mágbò. tí wọ́n lè fọ̀kálé sí ayẹ́ sọ̀rọ̀ wà sí gbé ọrùn ọ̀kan rẹ̀ ṣe àǹfààní tí wọ́n mọ́ lálẹ̀ ẹni fún àfẹ́ ìwọ̀n ṣe wá wà sí lásán báyìí lẹ́nu tẹ́yìn gbọ́ lálẹ́ ẹ̀ ti ju ẹni tí ò wà lọ ẹlẹ́ẹ̀karùn-ún tẹ́lifí yọ̀ǹda mi kí n lọ sinmi náà إذا كثر المنام فنبهوني فإن العمر ينقص المنام àdìkálì tọ́jú ẹ̀gbọ́n kí ẹ̀rọ máa rò pọ̀ máa wọn lórí ibú èèyàn Ìmọ̀ àwòpọ̀ máa wọ lórí ibú èèyàn. wọ́n polú ti ọpọlọ rẹ̀ wọ́n kọ̀rọ̀ tí wọ́n ní jí tó bá ti lọ jòkó láàrin àwọn wèrè ẹ̀gbọ́n wàhálà ó ṣẹlẹ̀ Wàhálà ó ṣẹlẹ̀. فإن الخلطة توجب التشتت وتفرقا وهم وغم وضعف وحملا لما يوجب kọ́nà máa wà láàrin àwọn èèyàn rádáradá ẹ̀gbọ́n mo ti máa fà náà ní kí nǹkan fọ́nká Kí nǹkan fọ́nká. wọ́n kọ́ ní kọkúkọ Wọ́n kọ ní kọkúkọ. wàhámà ọ́ sì kan ìbànújẹ́ tààrà Ọkàn ìbànújẹ́ tààrà níbẹ̀. ọ̀gáàmà ìwé kún bá ọ Ìwìnkún ọba ọ. torí ibi tẹ́ wà assembly òsì tẹ́ ti ń ṣe tẹ́ ti ń ṣe láàrin ara yìí orí búlẹ̀ ma kọ́ra yìí bẹ́ẹ̀ kọjá ẹ̀bù Ẹ̀bù. ẹ̀rẹ́bẹ̀ ló fi gbèsè ra mọ́tò ìwọ́n náà fi gbèsè ra kẹ̀kẹ́ ẹ̀bù Ẹ̀bù. yíò àwọn ẹ̀dá nǹkan rú Yọ́ máa dà nǹkan rú. wọ́n gbà bí wọ́n dá ọ̀dọ́ àfàní tí ẹ bá ti wà láàrin àwọn olórí ibú ọ̀lẹ̀ Ọlẹ̀. ọ̀lẹ̀ ṣiṣẹ́ mọ́ Òní lè ṣiṣẹ́ mọ́. ẹ̀jọ̀ máa tọrọ owó ni Ẹjọ́ máa tọwọ́ dára ni. tìtẹ́ máa fẹ́ dé ní ẹ̀sìn tí ó gbé wọn mọ́ bá nàká ẹ máa tọrọ owó lọ́wọ́ ọlọ́kadà ẹ máa tọrọ owó lọ́wọ́ ní mọ́tò sọ́dọ̀ ló lẹ́yìn máa ṣe bára ni lọ́wọ́ ẹgbẹ́ Lọ́wọ́ ẹgbẹ́. ẹ̀ tó gbọ́kọ̀ wálé láàrin atẹ́jọ́ ń jòkó kò wá sígbà tó lé ní ẹ̀dá àbùkù mọ̀ dáa fún gbogbo àwọn tàbí òkùnkọ́ dáa fún náà gbogbo ẹwà wà nínú àgbákò bí eyín ìyá arun ẹ̀dọ́gba nínú orí ibú bẹ́ẹ̀ nìkan bára búrẹ́dì ẹ̀ máa owú bí ọ̀fun èlò búrẹ́dì tẹ́ ń fomi mu àti ṣúgà ènìyàn ọ̀fi búrẹ́dì mu mi àfi ṣúgà rú mi nínú ọ̀wá rúkọ sẹ́yìn ló ń jẹ ọ̀rẹ́ tó lásán lápá ọ̀ lẹ́jẹ̀ mọ́ tí ẹ bá wà ní mọ̀jìdí sàtẹ́ ẹ̀ máa jòkó pẹ́yẹ́ kọ́wọ́ ìbìráyìn ta ló ti kálé rẹ̀ Ta ló ti kọ́lé? ta ló ti rálẹ̀ Ta ló ti rálẹ̀? ẹ̀yìn obìnrin yìí ìbìráyìn yìí èlò lọ́dá wọ́n gbọ́ kàdà fún ọ̀lọ́ wọn dáhùn ló tẹ̀ dáhùn síbẹ̀ ní máa bá ẹ́ sòdòdó ní ẹ̀sọ̀ pé mi ìtàyàn ọlọ́mọdé ìtàyàn bó lọ wíjẹ إذا كثر المنام فنبهوني ọlọ́mọdé ìtàyàn فإن العمر ينقص المنام tí èyí bá tí wọ́n ń bá wọn ṣe Ń bá wọn ṣe. yóò máa dàyàn láàmú alhamdulillah mímọ̀ ọ̀nẹ́tì wọ̀kúra náà èso ì ọwọ́ aláwọ̀ ọ̀rẹ́ ẹgbú Ọláwọ̀ ìgbàlẹ̀ ẹ̀lọ́mọ ẹjọ́ jáde ẹ̀ẹ́jọ bóde lóru tẹ́wọ̀ black ẹnìkan náà lókè make a move fáà bọ́ sí jọ kó ẹ̀ka lè máa jàgbà ẹwà máa jàgbà ẹ̀ẹ́dì dáradára ẹ̀ẹ́dẹ̀ tó fi ìbọn pa sí títì
wọ́n gbọ́ yóò dáa fún torí àwọn ọmọ tí wọ́n máa gbé ọ̀kadà sí ibi tí ti sọ́wọ́ sí wọ́n èso lè àwọn náà máa mú olè ládùúgbò ni kí ló kọ ọ̀gá wọn ọ̀ ní masari obìnrin wọn tọ́ba aláṣẹ àti gbogbo ẹ̀yin ìjọ tọ́ba aláṣẹ tẹ́jọ ń dúró níbi ẹ̀ẹ́dà àlùbáríkà ẹni àlùbáríkà mo tó jẹ́ nípa tí nípa ìsòlè bẹ́ẹ̀ bá ń jẹ́ ìdí mo lágbára ní federal level ẹ̀ẹ́kà rọ́pọ̀ lórí tí ó páàkì ni wọ́n bá ti kó yín ó tọ́nà àwọn mo garanti nípa ìsòlè ẹ̀yin lẹ́ ń bó lè wí ẹ̀yin ìjọ ìtì kọ̀ọ̀kan náà tẹ́ wà níbi ẹ lọ yí padà ẹ lórí díẹ̀díẹ̀ lábẹ́ ẹ̀yin ọlọ́kadà àti ẹnimọ́rúwá wọ́n fi ń jalè ẹ̀yin lẹ sọ̀rọ̀ ń gbó gbogbo àwọn èèyàn burúkú tẹ́ wọn ní ìgbẹ́rọ pa àyàn ẹ̀yin lẹ gbé yẹn lọ ṣùgbọ́n àwọn tọ̀dọ̀ mi wọ́n impress mi wọ́n sọ ọmọ bú wọ́n ṣe jágbà December ni wọ́n bẹ́ẹ̀ jágbà wọ́n pa ni ọlọ́kọ̀ ti dọ̀lọ́kọ̀ lọ ilé ti délé ọkàrí ọ̀dọ̀ wíjì إذا كثر المنام فنبئوني jẹ́mọ́ ẹ̀rí kí tó ni فإن العمر wàtàdìmù nìkan mọ́ta ìtúlẹ̀ tí wọ́n kọ́ bẹ́ẹ̀ bá ti lọ dúró láàrin àwọn èèyàn dáadáa ìmọ̀ fàkíyàwó jẹni ni ìmọ̀ fàkíyàwó jẹni ni sense of belonging ọ̀ níní ọ̀nà olùgbò ẹ̀kọ́ dèèyàn láyé ládàádá tẹ́sí lọ kàkún kẹ́mọ́ rán sọ pákan àwọ̀ tí ó bọ̀ ní dòdò sọmọlẹ́gẹ́ ní wọ̀nyí káyé òye àwọn ń sakọ ó tún wá gbé sókòtò sí ìdí enífò ohun rẹ̀yìn bí chimpanzee èyí wá ní sakọ bí wọ́n ní ń fi ọ̀ ìwọ́rọ̀ yàsápá bí lórí ẹlẹ́wọ̀n ní tàtẹ̀ lórí rẹ̀ burú èyí lówó ọ̀bẹ̀tọ̀ rí fílẹ̀ tíyàwó rẹ̀ sẹ̀sìn ọmọ ẹbí tí ò lè fún lọ́yẹ̀ ó gbé tí gbogbo tó wà lára rẹ̀ fún olè kí ọba ríkà èyí ọgbẹ́lẹ̀ yìí kò jọ ọ̀yàn ọgbọ́ ọ̀tẹ́fà ọ̀nẹ́ẹ̀mà ẹgbọ́ kìí jẹ́ kí dẹ́kun ó jẹ́ tẹni ni kìí jẹ́ kí dẹ́kun kó jẹ́ tẹni ẹni tí ó kọ pé kọ́ sún síwájú kò sí láàrin yín ìdígbèrè ẹjọ́ ń ṣe wọ́n gbọ́ wọn gbọ́ wà tó ń sínú mẹ́ẹ̀nà yíwa máa sọ wàhálà kalẹ̀ fún all the time bí kọ́dọ̀pàá máa wá kó yín bí kẹ́ jalè kan lẹ́ jí fóònù ẹni nísìnyí Allahu Akbar abẹ́ ọlọ́run bí tá a bá dé lálẹ́ yìí ọlọ́mọdé kẹ́nìkan tí ò ní sórí rẹ̀ èyí ọmọ Ìbàdàn ìdá ọbìnrin ọlá máa yìí وبالعلماء العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوى وبالعلماء العاملين بعلمهم ما بقى وبالأولياء السالمين من الدعوى سألتك بالكتب التي منك أنزلت sẹ́ẹ̀rí ọmọ rẹ̀ wọ́n ní kí ní ń ké mẹ́ oníkíni wọ́n ké mẹ́ ọmọ rẹ̀ ń sa kórùkású ló ti rí yìí وبالمرسلين المنقذين من البلوى adáni kí náà tí ó wà yunifásitì scholarship ló ti wà lẹ́lẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ti fún ni babaláde méjì ti fún níbi kéwì gbogbo ẹ̀kọ́ tí ń kọ́ ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni ṣe wọ́n ní tí ẹ tí ń kàn só mọ́yàn lórí ọmọ ìjọ bàbá rẹ̀ ń bú ìyẹn jẹ ọmọ náà ń kàn só tí ò jẹ́ wọ́n lé ọlọ́pàá láti kéèké wọ́n tó fọlọ́pàá mú ọmọ rẹ̀ àtúndékọ̀ọ̀hún fáìlì rẹ̀ mọ̀ pé kó lẹ̀ tí wọ́n bọ́ kí n gbọ́ وبالبيت والمسعى وزمزم والصفا ẹ̀kọ́ kan láàmà lò torí mò
fẹ́ kó tètè yá jú sówó. ayé olóni. وبالحرمين الآمنين من الأسواق ọmọ mọ̀rẹ́ wá lè kí o. وبالحرمين ètí sàrọ́bà lórí àtà. الآمنين من الأسواق tí a máa yẹ síde owó àdúrà. owó àdúrà. بالأقصى وبالجبل الذي owó àdúrà 2000 yá àti bàbá. تحط عليه سيئات كما يروى wọ́n ní màmá àwọn kọ́nà kan wọlé jù wọn. تحط عليه àtibádé náà dé nínú. سيئات كما يروى tátún ni. tààtọ́ ni. منك أنزلت má wo tẹnìkan máa mú tọ́ bá níbọ̀. مرسلين الموقظين من البلوى ọlọ́mọdé kẹrẹ̀kẹ́ tí ò ní sórí rẹ̀ o. سألتك بالكتب التي منك أنزلت àfa àmúdà. àbá àmọ́dá. وبالمرسلين الموقظين من البلوى wọ́n fi lè báyìí tì. وبالبيت والمسعى وزمزم والصفا وبالحرمين الآمنين من الأسواق kí ló ń wọ́n tó ní wọ́n àdúrà wá. وبال